Ẹ̀yin èèyàn wa, wàhálà ti ṣẹlẹ̀ báyìí o, wàhálà ti ṣẹlẹ̀ báyìí nínú ìgbésí ayé Oríyọmí Hamzat. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí o tó ní Àgídìgbo FM? Ẹ ṣáà kúkú mọ Àgídìgbo FM tó popular gidi gan, kò síbi tí wọn kò tíì mọ̀ ọ́n. Ẹ ṣáà mọ arákùnrin yìí, ṣùgbọ́n o, a kò tíì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí báyìí. Kí ló ń ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat tí gbogbo wa mọ̀ tó jẹ́ rédíò pírẹ́sẹ̀ńtà? Lónìí tí ẹ bá ń bá wa ká lọ, tí ẹ dẹ̀ ń fi ẹ̀mí bá wa lọ nínú ètò yìí, a ó máa sọ gbogbo rẹ̀ fún yín, bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀, ìdí tí Oríyọmí Hamzat tó fi ń pass through gbogbo nǹkan tí ó ń pass through báyìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Oríyọmí Hamzat ó ti wà ní ilé ìwòsàn o, níbi tí ó ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o. Kí ló ṣẹlẹ̀? Kí nìdí tí arákùnrin yìí tí ó fi wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run? Ìdí náà ni wípé ó wà níbi tí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ní àná, níbi tí àwọn 35 ti kú ní ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Àwọn èèyàn 35 ni wọ́n kú ní àná o. Kí ló ń ṣẹlẹ̀? Kí nìdí tí gbogbo kíní yìí fi ń ṣẹlẹ̀ o? Kí ló ṣẹlẹ̀ báyìí? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé nípa arákùnrin tó ń pè ní Oríyọmí Hamzat. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lórí gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.